bani. Gbogbo ẹni tí wọ́n ti fẹ́ ní ogún mi kó jìnà sí. nǹkan sọ́nà. Tọ́mọ lọ fẹ́ràn mi lóòótọ́. Ọwọ́ mẹ́ni tí fẹ́ ní ogún mi kó lọ wí ọmọ mi. mahabbati wàràání. Tó lè sùn. nǹkan sọ́nà. Àwọn afáwọn rẹ̀. mahabbati wàràání. Bàtẹ́ yòókù ànábì mi lọ nínú. mani habbani. Ẹni tí wọ́n lọ fẹ́ràn mi lóòótọ́. فليجتنب موسبني. Ẹni tí wọ́n ti ń bú mi ọ̀gbọ́dọ̀ jókòó tì. Tọ́mọ lọ fẹ́ràn àfa àgbà rẹ̀ jí àgbà. Tọ́mọ lọ bàbá ní ìlà bàbá wọ́n yé mi sàlá sí bẹ̀rẹ̀ yé. Ọwọ́ ń jókòó tiẹ̀ tí ń bú àfa rẹ̀ ọ̀ ní sí oríire. Ọ̀rọ̀ wo lọ́mọ ẹni tí ń bú àfa rẹ̀ ọ ti parẹ́ nù. ومن حبني. Ẹnu ehoro gbàjánu ẹ̀sìn. Wọ́n fẹ́ bú àfa rẹ̀ ọwọ́ aṣojú rẹ̀ wọ́n láti máa ń chẹ́ẹ̀kì ọmọ ìbọn ni ọ yìí sọ lóríire. Wọ́n lọ chẹ́ẹ̀kì. فليجتنب. Olùwà ọmọ tó fẹ́ sóríire àfa kan ní kìlọ̀ fún ọmọ rẹ̀ bẹ́ẹ̀. ومن حبني. Bàbá lọ fẹ́ràn mi. فليجتنب موسبني. Jìnnà sẹ́ni tí máa ń bú mi nì. إن كان صنع محبتي ورعاني. Kápẹ́lá mójútó ìfẹ́ tó wà ní síbi lóòótọ́, ojú rẹ̀ gbọ́dọ̀ pọ́n tí a máa ń bú mi nì. Bàbá ọmọ kan lu bàbá ẹ̀. Ó lu ọkọ màmá rẹ̀. Ẹni tó fẹ́ ya rẹ̀ nígbà tí bàbá rẹ̀ kú. Ó lu ojú rẹ̀ wá sẹ̀jẹ̀. Bàbá àwọn gbé kéèsì lọ́dọ̀ Ànábì Muhammad. Sallallahu alaihi wasallam. Ẹ dákun sí mo lè sọ ọ́. Mo ti kiri Àlájì Àgbà dákun o. Gbogbo tí ma sọ àbá Àlájì Àgbà ni wọ́n sọ mo sì kí àbá Ẹ́míà. Ọlọ́run àṣẹ àgbẹ̀ mo kí ọ̀dẹ̀ yìí o. ومن حبني. Ilé Àlájì Àgbà ọlọ́mọ tí ó dàrú o. فليجتنب موسبني. إن كان صنع محبتي ورعاني. Àwọn agbọ́dọ̀ lórí Ànábì. Sallallahu alaihi wasallam. Ó wá ní kí wọ́n lọ pe ọmọ wa. Ànábì máa ń ká ọ̀rẹ́ sọ̀rọ̀ prof. Gbogbo yẹn sára jọ kí n máa wò yín. Ẹ̀yin tí bàbá yín ó pa àtàsáyé lọ ẹ̀rí tẹ̀yìn yẹn. Ẹ lọ bí ẹni tí bàbá rẹ̀ sórí ibùkú. Yóò pààrọ̀ ọkọ ni ló lè kó bí o. من حبني. Ànábì wa ń wó kò ojú ọmọ o. Adékílékù. Ó sì lu ọkọ màmá rẹ̀, ọkọ ìyá rẹ̀. Ó lémi ò lọ́rọ̀ ẹ lọ pè yá wálé. Màmá rẹ̀ wá dé ní màmí. Wọ́n ní mo lu ọkọ yín. Ó lọ lu ní kì í ṣe wọ́n nì. Ó ní kí ni máa ṣe tí màá ní kó má ṣe má. Ọkọ yín tí wọ́n lójú rẹ̀ ṣẹ̀jẹ̀ kàtọ́ fún lẹ́sẹ̀. Ẹlẹ́bìnrin lójú mi. Nígbà tí ẹ̀rí ti lé ìtọ́ sí yín pọ̀ jù. Màmá rẹ̀ wá dákẹ́, ó lè fẹ́ bò láṣìírí. Ó ní wà Ànábì. Sallallahu alaihi wasallam. Bàbá tó rí tẹ́ ní mo nà ẹ́ fọ́ ní etí. Èsì ọmọ yìí ọmọ rúru. Ó ní gbogbo ara lẹ́tí wọn bá ti sùn pẹ̀lú ìyá ẹ̀. Mo máa bú wà Ànábì Muhammad. Sallallahu alaihi wasallam. Mo sì ké kókó máa bú ọmọ. Mo tún wá rán màá mi sí fùfọ́. Èdè tó yé mo fi bá sọ̀rọ̀. Téèyàn bá ti bú ọ tó dùn ní ò bá ti ká. Mo sí nínú ọmọ lẹ́yìn rẹ̀ mọ́nù. Ó sì gbọ́dọ̀ rẹ̀ ní máa wá Ànábì lọ́wọ́ àlìjánnà. ومن حبني فليجتنب موسبني. Látòní lọ, èyí ọ̀nà tó bí ò bá gbọ́ kókó lábẹ́rẹ́ òun kọ́ ni bàbá rẹ̀ àmọ́ wà àlìjánnà. الله. إن كان صنع. Ọwọ́ fẹ́ gbọ́ késẹ́ẹ̀tì. Owó àjọ̀dẹ̀ ti ń bú àfa rẹ̀. Ọ̀yẹ̀dẹ̀rẹ̀ òní dùnú. Ìfẹ́ wo lọ ní sọ lórí ibú tí ń bú àfa rẹ̀? Hikma wo lọ fẹ́ rí níbi wèrè tí ń bú àfa àti ẹ̀? Ó ní mo ń gbánú ọ̀rọ̀ tí ń sọ ni. Orí ibú náà ń gbánú. ومن حبني فليجتنب موسبني.
lè sọ̀rọ̀ díẹ̀. ìka nasọ́nà mahabbati warahani. ká lè mọ ibi tí ìfẹ́ lágbára dé. Kànúùlù tó gún àkúnmí ànábì sọ́ọ̀lẹ̀ tó gún oní nǹkan mo kàn fẹ́ fi ṣàpèjúwe ni bó ṣe ṣe nìyí. Ẹ̀dá agbádá borí ìpinnu mọ̀lẹ́kà máa ṣe fún. Onírówó náà òsì ní ó pa. Torí bó lórí ibú ṣe múra nígbà náà nù. Bẹ́ẹ̀ bá ti wá sí múra, ọ̀hún kọ̀ọ̀sì lórí ibú olórí ibú ìwọ̀n náà. wà á máa ní àbáni fàlíyàgìtà ní ibùdó ń sàbàní. Ẹ jọ sí mo lè máa sọ̀rọ̀ lọ. ìka nasọ́nà mahabbati warahani. Wá sí wá sí ká. Ulaika ahlullahi Kí láti nà ló báyìí kí n mọ lọ náà ní. haqqan wa hizbuhu. Èyí gbọ́dọ̀ tẹ́lifà. Kí lẹ wí? Ẹ̀yin lẹni bẹ́ẹ̀ ní ìsùn lọ́bi kẹ́kẹ́ tẹ́lẹ̀ náà. Ulaika ahlullahi haqqan wa hizbuhu. Mọ́gájì akílẹ̀ sọ́jọ́ rẹ̀. Ẹ̀hẹ́gbọ́ lọ wí. Ulaika Mọ́gájì àbọ̀wá lè lárọ̀. ahlullahi haqqan wa hizbuhu. Ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ tí ò ní pẹ́ ni. Na'am. Torí bí tí wọ́n ti dá sọ fún àdúgbò mi nìyí. Bẹ́ẹ̀ bá dáràn ọ̀rọ̀ bòjì ní òsà lọ. Kò gbọdọ̀ dáràn ní bòjì mọ́. Lahum jannatun. Tọ́ba lọ fẹ́ràn èèyàn. Ẹ kọjú sí mi tó o sì fẹ́ dúpẹ́ lọ́gàá rẹ̀. Wọ́n tẹ̀rí bá fún mi. Gbogbo tó bá fẹ́ lọ ọba fẹ́. Ọ̀wá fẹ́ ń tẹ́ni tó ní ó jù ọ lọ tó sóore fún ọ fẹ́. Wọ́n nírò rí mi tó yàtọ̀ sí tiẹ̀. Wọ́n fẹ́ parẹ́ nù. Ulaika Wọ̀sánná wàlí. Allah Ọba yìí ẹni tó ọba lọ fẹ́ dúpẹ́ fún. ahlullahi Ọ̀rọ̀ kan àfàgbà, ọ̀rọ̀ kan àlẹ́jì àgbà yóò mọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. haqqan wa hizbuhu. Wọ́n wà ló pọ̀ jù. Ẹ dẹ́kun ẹ̀ka tó ní fìdálì Rasulillahi. Fidali rasulillahi ummi wa ikhwati Sẹ́yìn wò pọ̀. wa ammi wa khali thumma nafsi wa maliya. Tí ó bà nẹ́bí inú jẹ́, wọ́n ní mo fi yá mi dì. Wa ikhwati. Ẹ wo bó ṣe tó bá. Sáà lọ máa lè ní. Tí ìbá sọ ní ìta nẹ́bí ibo nìyá rẹ wà. Allahu akbar. Àfáà rẹ̀ wá ló fẹ́ bí ọ̀sẹ̀, ó ní ìmọ̀ bí ìyá ìṣe ń sojú. Èyí ìyàwó rẹ̀ tó bá bàjẹ́ fún ọ tán yóò kọ̀. Ìyàwó tí wọ́n lẹ kẹ̀kẹ́ mọ́ ẹ tó jọ ráyé ṣe ló pé ọ̀rọ̀ dáhùn. Tó bá ṣe lè yọ fíìsì ilé rẹ̀ báyìí, olúkálùkù ọ̀nà lọ́tọ̀ọ̀tọ̀ ni. Fidali rasulillahi ummi wa ikhwati. Wọ́n wá ń rí ẹni tó ṣe gbégbà tó dáa fún ọ ló fi ọ. Ọ̀hún ni lẹ́gbẹ̀ẹ́ ẹni tó sọ ọ́ dé yẹn. Bọ́nà bá ti dí wọn ní òwúwa ní bàbá tiẹ̀ lọ. Wa ammi. Èmi ò gbàgbé tí ẹ bá ṣe ní yìí ní ṣe tẹ́. Mo tí ò bá tẹ ìpìlẹ̀ ayé lọ ti mà. Wa khali thumma nafsi wa maliya. Wà ó bu únàwú. Allahu akbar. Ọwọ́ gbọ́dọ̀ fẹ́ràn ẹni tó bá ti fún ọ fẹ́ dúkìá ọ̀gá rẹ̀. Ọ̀fẹ́ tó ní rí àlékún rẹ̀. Ànábì tọ̀ tẹ́ ń dọ́kà báyìí. Sallallahu alaihi wasallam. Ló bá tọ̀ tán. Ló bá ní kẹ́nìkan lọ dà tọ̀ nù. Ó wá dójú ọ̀nà ètò ànábì. Kí wọ́n á dànù bó ṣe pé mo nù. Ó dàfẹ́. Jẹ́ mọ rí ìyàwó àgbàlagbà kan. Ìtàn ń kọ́. Ó lè mi ó dàtọ̀ rẹ̀ nù. Kí ló wéṣì lára rẹ̀? Ànábì lọ mọ ìtàn mi. Gbogbo àrùn tí ìpani ọlọ́run ní fi kàn ọ́ mọ́. Allah. Fasaddiqhum bima fa'alu wa qalu. Ànábì sì dẹ́gò tí ó fa ẹ̀jẹ̀ lára rẹ̀ tó ní tí mò ń sọ ní ìsìn àwọn tí ó gbéra láàfáà tí wọ́n rí bá ànábì tó ṣe mọ́ wọ́n tako.
فصدقهم. mo sì fẹ́ sọ̀rọ̀ kí lọ́rọ̀ ẹni kìíní. نعم. látòní mọ́jọ́rọ̀ ànábì òdìjà dẹ̀ mọ́ a sì mọ̀ lídìí rẹ̀ ni àwọn afáà ti ń jà lórí atẹ́gùn jù níta fẹ́ ṣe láyé pọ̀ jù bá lọ ẹ tí wàá ní òdà kó máa ṣe tó pé àwọn tá a ló dá ká máa ṣe tó pé a tá a bá pàdé ọlọ́run ó dájọ́. فصدقهم بما فعلوا وقالوا. ìwọ nìjà lórí èyí tí kí wọ́n tán lóyún pé ló ní lọ́lọ́pọ̀lọ́ yín gbogbo tí o bá ti tako ká kírun ká gbààwẹ̀ tó fi pa ànábì lé máa bá tiẹ̀ lọ ẹ tó bá sì ní kò lẹ́yìn náà máa bá tiẹ̀ lọ ẹ fi jálẹ̀ èwo nìjà ẹ lọ́kọ́ máa ń kí ó kó yàn èwo nìjà orí atẹ́gùn. tó yẹ àwa làwa ṣe àbí ẹ dá mi lóhùn ẹnìkan ò lè gbé máìkì kó ní mo ti wọ sọ tí mo wọ ẹ lónìí síbẹ̀ kọ́ òun ní òwú kó ṣe kí ni òun náà sì wọ̀ọ́rù tiẹ̀ náà èyí náà sì lè kú òun náà síbẹ̀ kọ́ ni ní kólúkálùkù ó ṣe tó pé tàbá dọ́dọ̀ lọ́n ta fẹ́ gbèsè iṣẹ́ wa kójọ́ náà kò dájọ́. فصدقهم. stáǹdì tẹ̀lé lọ lágbájá òkú lágbájá tàmọ̀dò òkú tàmọ̀dò wọn wá ń ṣe mòlídì wọn ń pawó lójú agbo kò sáàfáà tí ò lẹ́yìn tí ń fìnánsì ẹ̀ yóò gbà lójú agbo ń gbà ní kọ̀rọ̀ àáfàá kankan lé kérégédé ẹ wá ní kódà kò gbowó rí ó náà ti pè lórí fóònù kó ti kàn ó kí n rẹ ló kù ẹ ti sì gba tiẹ̀ lójú agbo ẹ ti sì gbà ní kọ̀rọ̀ alubára làlubára ń jẹ àwọn. فصدقهم بما فعلوا وقالوا فإن خلافهم دار عياء. kódà ní Muhammad وسلم. nígbà tá a sì ń débi ké ó ní kó lọ máa gba owó káàkiri lówó tí òbí sẹ̀sìn tèmi ní táàlà bá tí òfin tó fi dẹ́ ní ègbè. torí wọ́n yà táàlà ìbò ni wọ́n gbowó ẹ̀sìn lọ́rẹ́ ọ̀ fún wọn ìbínú ọlọ́kùn máa jẹ́ tiẹ̀. Ànábì kú tó kó wa ayé ọba káàdì kó ní táwọn ẹbí gbà nígbà oko wa nígbà owó ìgbà ìjọba òfin ló ti parẹ́. Ànábì tó ní ẹ lọ máa gbowó ká ìṣẹ̀sìn èmi ni ti dú ká fún yẹn ní àwọ́ọ̀dù ká gbowó síbẹ̀ ẹ̀kọ́ ni ó yàtọ̀ nínú ó yàtọ̀ àfa àti ẹ̀gbọ́n sí kọ̀ọ̀rọ̀ yàrá lọ ti ń pààyàn lẹ́kùn. تؤثر عنهم وتخوض فيهم. èmi náà burú bí kò mọ̀ sí afla kí wọ́n sanwó sàtífíkẹ́ẹ̀tì wọ́n lé lẹ́yìn náà ò dáa gbogbo tá a fà kọ̀ọ̀kan dẹ́wọ̀n lórí ìwọ náà nẹ́bí sè. ó dáa ẹ̀yin tẹ̀ ń lọ Mẹ́kà èmi náà ń lọ ṣé Mẹ́kà tá a nẹ́bí lọ́la lọ tí o tà á fún tiẹ̀ láṣẹ lórí táìsì tẹ̀ tó ń tẹ̀ ẹ́ sí sí. sáà tí bomi là tàwọn fún ànẹ́bí ẹsẹ̀ náà máa ṣẹ̀jẹ̀ ni tọ́lọ́ ní òkúta ní ṣe kí ni àwọn yóò tì í lórí táìsì nísìn Sọ̀fà àti Márúwà ṣé tá ànẹ́bí sàlàsà ṣé tó tẹ̀ ẹ́ sì sí alórí tá àdínlá agun bàbá ànẹ́bí ó sàá tiẹ̀ tẹ́ báyìí wọ́n máa yọ òkúta lẹ́sẹ̀ rẹ̀ ni sẹ́rú jámúrà sí tá ànẹ́bí sọ̀kùn mọ́ lásán mọ́ wọ́n ti sẹ́fẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ wọ́n lè lókè wọ́n lè láàrin wọ́n lè sálẹ̀ sájà mẹ́ta ni lójú ayé ànẹ́bí tẹ́ bá kọ̀ ndẹ́mu tẹ́ bá fẹ́ pé bídí àníkàn ẹ lọ wó bẹ̀ mẹ́ta lọ. تؤثر عنهم. tẹ́ bá dẹ́mu ẹ̀ ẹ̀kọ́ tó síbi mọ́sítàlíbà kankan síbi táwọn ẹbí sùn láwọn sùn ní ẹ̀sìn òkè àràfá ó kọjá bí ìsìgára ti ọ̀fà ní ẹ̀sìn wọ́n wà ní láti bí ẹ̀ ti dára bá síbi táwọn ẹbí gbónú tẹ́lẹ̀ mi ò ní rí òkè tí èkó mẹ́ a sì dá ní àjìká àbáǹkọ́ ẹ ṣe ká sókè bá a ṣe pọ̀ tó ká débi lẹ́ẹ̀kan náà. tá a bá sáájú eré sísè fún àtúmọ̀dá àwọn ọmọ sáńsẹ̀ díẹ̀ ṣé bẹ́ẹ̀ kọ́ ni a tún tu sórí yá sáré bí tu orí bá. ó dáa rìn lọ Mọdínà láti Mẹ́kà bóyá wà ní wàásù bára nípa ọdún. فصدقهم بما فعلوا وقالوا فإن خلافهم. ẹ tí wàá ní bídíà ní nǹkan kọ́mọ̀ wọ mọ́sálásí ànábì torí fúù ni ó fi kọ́ lójú ayé ànábì fúù kò sí gájú báyìí náà kékeré bá náà ni kí ló dé tí a tó kọ́ tí a fẹ́ tí a fi bóòlù pa lórí.
a wà ní Nàìjíríà a mọ̀ pé ẹnìkan ò lè kírun lẹ́yìn ẹnìkan torí àti ní tọ̀rí kankan náà àti ní ojú ọ̀nà kan náà àti kírun fún alọ́ta tó lẹ́yìn wọn bó ní ń bo níwà táàsì tó ká mọ́ tó lẹ́yìn rẹ̀. èmi fẹ́ sọ̀rọ̀ àtàkù ṣùgbọ́n tá a bá ti ń dákẹ́ wọ́n mọ̀ tújọba lórí ẹ máa fèsì tí ó máa yá àwọn èèyàn kéwì tó bá ti tóbi jù tí wọ́n ní gbọ́ yín ẹ̀sọ̀kalẹ̀ díẹ̀ lédè tí mo sọ yìí ní ìsìn ta ni ò ní òye o tèmi mo mú nǹkan wá ní àfọ̀rọ̀wọ́rọ̀ náà ló fi yí a. فصدقها wọ́n á sọ gbogbo ẹ lọ kékeré wí ẹ dákun. وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقول أفا كم كوستا دينهم نموي جانا كل أوري بريدي بو Indomie. الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين شيخ لقمان الحكيم وما أرسلناك ó ti wà sọ̀wọ́n ọ̀rọ̀ kan ẹ para máa fẹ́ lójú nígbà tó bá dọ́wọ́ ọtí. إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين lọ́dún tí màá lóòjì ó dùn jù bẹ́ẹ̀ lọ. yàrá ìgbàlú wo lò fún kí. وما أرسلناك ìyá àti wa ti ń tọ́ màlájí àgbà. إلا رحمة للعالمين Sheikh Lukman. وما أرسلناك إلا رحمة síjà níbi ọjọ́ bí ànábì. للعالمين èmi ò sí lọ rẹ́gẹ́dẹ́ lórí ẹ̀. ọ̀rọ̀ tí ó máa ń díjàlẹ̀ àwọn òní sọ ń tíya. tọ́ba ní òdà máa ń ṣe tiẹ̀ àwa tá à ń ṣe fi álẹ̀ tá a bá pàdé jáde kí a mọ̀ tó lòun dájọ́. à ń celebrate ẹni tí ìsàlẹ̀ Muhammad. mo sọ̀rọ̀ kan ní ìsìn wọ́n lẹ́yìn tó bá sin orí fún wa àbí púpù wúlà owó àtúntàn àlè ká máa yí ẹni tó so orí fún wa ẹni tó náà torí rẹ̀ dá wa kí la fẹ́ gbé fún. Sheikh Lukman mo lè wò sọ̀sọ̀ ní ìsìn kí n fún ẹni mọ́tò olóore wa dájọ́ jẹ́ àbí kí lè á fún ànábì Muhammad. sallallahu alaihi wasallam. Tẹ́lẹ̀ sọ pé anta alladhi lawlaka. أنت الذي لولاك ما خلق امرؤ Kalla. كلا ولا خلق لولا لولاك Bí bá sàn nábì kí ni? ما خلق امرؤ Ọlọ́run ní dá wa. كلا Olóore wa lànà Muhammad. ولا Ẹ yọ bọ́lá jẹ́ خلق لولاك ibi tí wọ́n dé náà ti pè mí padà. نعم Mo tún sọ sí ẹni tó gbé tó ànábì mu. نعم Ànábì wa dégò lẹ́gbẹ̀ẹ́ bí. Wọ́n fa ẹ̀jẹ̀ rẹ̀ tí ń ro la. Wọ́n ní kẹ́nìkan lọ dánú. Tí ń kàn mú ẹ̀jẹ̀ rẹ̀ ni.
ó mọ̀ ìyá ọ̀ ó lè mi ó dẹ̀jẹ̀ rẹ̀ ọmọ ẹ̀jẹ̀ mi èmi tí iná Ọlọ́run dé wọ̀ fún ẹ̀jẹ̀ mi tó ń wọ ara rẹ̀ iná Ọlọ́run dé wọ̀ fún. àtàlẹ́bí làmá tawassala Ádámù. ẹ jọ ntọ́lá jí àgbà ṣe mo ti ṣe Adam ṣe tá a bá lágbàjì ṣe àfàwọn náà bí nísì tí ò ní òdà déédéé kí n tó ké tó mọ̀ kí òdà àwọn oní ọkọ̀ nípìnlẹ̀ ẹ gbọ́n tí mo wí káàkan wá dé ní ìsìn bàtà àbá lọ lọ́tà dàgbà lẹ́yìn bí ọbí bíi 70 years sísìn kó wá ní gbogbo tó alágbájá sọ̀rọ̀ dáa fìtínà wa ní ògbè ṣubú. àtàlẹ́bí. yẹ kí mo wá sọ mùsùlùmí ẹ̀fọ́ àwọn ẹja sí mọ́ ẹ̀tọ́ ní òdà ẹ̀fọ́ lérẹ̀ wọn wò ó káwọ́ sáà ti máa ṣe tó pé àṣìbá ní òdà kì í ṣe àwẹ̀ látàkù kì í ṣe kankan àyìn ànẹ́bì ni àṣọjọ́ ìbí rẹ a sì ní alága síbẹ̀ kọ́ àwọn agbowó rẹ̀ gẹ́gẹ́ lójú agbo síbẹ̀ kọ́ àáfàá tí ò lẹ́ ti fún lówó kó náwó bí ò gbà tójú agbo ó gbà ti kọ̀ọ̀rọ̀ alubára gbogbo wa ó kàn ní kíláàsì ni. mo tún kẹ́kẹ́ gbọ́ irú nínú kódà àti àwọn ànábì Ọlọ́run àǹsọ̀rù ń bẹ fún wọn àti ẹ máa dá àkẹ́bọ̀ lọ́rùn bẹ afẹ́lógún ìwọ ni ọrẹ sí ìwọ rádà ìwọ oúnjẹ tá a jẹ ó ń bẹ fún wọn. ẹ̀yin wa ọ̀dọ́ wa ẹ̀dá kan ọ̀rọ̀ sínú fún àwọn mẹ́kẹ́ tẹ̀lé mo máa ń tẹ̀lé díẹ̀díẹ̀ mo gbé àwọn kan ní òní ọ̀rọ̀ òbí sọ́mọ wọ́n sọ̀rọ̀ bí ìṣẹ́jú mẹ́wàá fi ọkọ̀ ònù gbogbo tó bá ti di ẹ máa ṣàríyànjiyàn kí oyún kan ṣòfò ní ẹ mẹ́tẹ́ni kankan ló. mélòó la ti kọ́ ní kí ó ká tó máa kọ̀ndẹ́mù ẹ̀ nìkan. alájẹ̀wẹ̀ sì kọ̀ndẹ́mù ẹ̀ wá ní tó mọ̀ lókè ó jìdá bá náà ẹ̀ fi ilẹ̀ tó yẹ ló sọ. ọmọ sọmọ ní ẹ ló bá tẹ yẹn yẹn. لما توسل آدم وما أرسلناك إلا رحمة للعالمين. ẹlẹ́kùn ilé kéwù la wà o èmi ẹsẹ̀ wá sí Ìlọrin wọ́n ní ṣẹ̀ṣẹ̀ wá sí Ìlọrin ìsàlẹ̀ kòtò nítorí ọtí pè mí léèyàn. Kí n kàn wá kí n máa lọ ní torí gbọ́dọ̀ kọsẹ́ fún bàbá wa sálà. وما أرسلناك إلا رحمة للعالمين. àwọn ọmọ àfà kí ni a fi sọrí rẹ lónìí. yàrá rúurú tá a bá ti lè tẹ̀lé tí mo fẹ́ sọ yà tèmi náà Ọlọ́run járe tẹ̀lé. àmín. ẹ dá mi lóhùn. àfà kan ló pọ̀ mú kí o rẹ̀ jòkó ẹlọ́kẹ́ gbọ́ dáadáa. ó lọ gba ọfẹ gba ṣahada lónìí àmàjẹ fún ọ ní ṣahada ọfẹ gbàgbé ẹ̀rí jẹ fún ọ lórí ire tó mú lọ lé. وما أرسلناك إلا رحمة للعالمين. ọmọ ní kílà àkọ́kọ́ tẹ́ fún mi ṣé mo lè wí. ẹ bá ní wí o torí ní tí mo wà yìí o ibi tẹ́ ti ní mi yẹ́yẹ́ ni o. mọ́gájì àti mo lè wí. ó ní àkọ́kọ́ ẹ̀yìn àfa olúwa àfa tó ń lọ léyìn ó ní ifas lisana wà amsik lisana alikadiri. ilé lọ lọ yìí o. tó o bá délé mọ̀ pé ààrẹ ní tó jẹ́ o mọ̀ mọ̀ purọ́ mo tẹ́ fi ń bú wa lónìí èyí ṣe é wù ó ṣe é wù èyí kùtù bí èyí jàdálù èyí kìnní kan èyí sàmọ́nù kìnní kan ẹni tí ó ṣàdúrà lóru rí ìyàwó rẹ̀ máa pé ṣé ṣe é wù ó dìde lẹ́gbẹ̀ẹ́ lórí yẹn náà fi dà. Òun lọ sùn àṣùbà rẹ gan pé ẹ kọjú sí mi ní mo tó da ayé lónìí àwọn àfáà ti yan ẹrọ láàyò
kí sì ló fà á wọn ò kéwé débi tó tún wọn jẹ àwọn alẹ irọ́ mọ́ ẹ tí wọn ní kéwù tó iṣẹ́ kò pàdé àfáà yìí owó ọpọlọ ló pé jù bá lọ wá sí mi tí bá délé fíàm tí bá rí aláàtì mi báyìí ó ju sálárì ọdún kẹlòmí lọ kí ló fà ọpọlọ pé èèyàn ní lu ọpọlọ báyìí orí ẹ̀yìn àfáà náà pé irọ́ lẹ́yìn aláàyò ni lọ́jọ́ abẹ́ pílò rẹ̀ ọ̀rọ̀ owó ẹyọ mẹ́ta ẹnu àfáà kò yẹ kí wọ́n ti gbọ́ òpùrọ́ ní tẹ́ ẹ̀ bá sì kú níbi irọ́ ohun tí ò tó nǹkan ní wọn gùn ilé sí. Ọlọ́run jẹ́ ńlá àlùbáríkà o. Àmín. Kí má jẹ̀rin èèyàn kí tó rówó ná. Àmín. Ṣéwù ká máa nílò àlùbáríkà wọn ò jẹ̀rin èèyàn tí a fi rówó ná. Àmín. Ọlọ́run jẹ́ ńlá àlùbáríkà kí má jẹ̀rin èèyàn kí tó rówó ná. Ṣéwù ká máa nílò àlùbáríkà wọn ò jẹ̀rin èèyàn tí a fi rówó ná. Ọlọ́run jẹ́ ńlá àlùbáríkà o. Àmín. Kí wọ́n gbájú ẹ̀ kí tó rówó ná. Àmín. Ṣé wọ́n dá máa lálùbáríkà wọn olùgbájú ẹ̀ tí a fi rówó ná. Àmín. Ọlọ́run jẹ́ ńlá àlùbáríkà kí máa lùgbájú ẹ̀ kí tó rówó ná. Ṣéhù Adá máa lálùbáríkà wọn olùgbájú ẹ̀ tí a fi rówó ná. Ó tó ṣe kó bá sí ìṣẹ̀lẹ̀ jẹ́ àgbàdé. Navy blue tó ṣe jẹ́jẹ́jẹ́. Bàbá ní Babangida ló gbé fún ọjọ́ náà lọ. Bàbá ní èmi tí mo dúró yìí fojú kan rí àfihàn ní Central Mosque Èkó tí a máa wò lọ kán lèmi náà rí èmi rí òjò jòkó rí tá a bá jọ jòkó ẹ̀ dàbí pọ̀ mọ́ lọ. Allah. Kí lèèyàn máa tó dára jẹ́ àgò tó? Kí ni gbajúmọ̀ dánwò tí wọn ò rí dánwò nígbà tí wọn ò kú rọ́? Èyàn àfáà wá dé pẹ̀lú irọ́ ẹni rọ bíi kíni èyàn ò lè gba kóòkì mú lọ́wọ́ yín òyí ò máa ń kọ́ ni. Mo ti ń bẹ nínú kóòkì ṣàgbàgbọ́ wa ìbẹ̀rẹ̀ yín wò. Wa ma arsalnaka illa rahmatan lil alamin. Kọ́lá tí ẹ̀gbẹ́ bá lálejò ní ẹ̀ lè múru kóòkì yìí imported ni ẹjọ́ wọn ra tàbí kò fún yìí. Tóyẹ tó ọba ilé mú ojú rin wọ́n ti lọ mú ọ. Road work ọ̀rìn kọjá kádàrá. Ọmọ àṣálọ́ wọ́n máa ní ẹ bá lé àlejò mú ẹ wo irọ́ lọ́dọ̀ àwọn àfáà tẹ gbé kóòkì síwájú tẹ fi táítáí sínú ẹ̀. Ṣé mo lo kàyókù àbí dákẹ́? Wa ma arsalnaka. Kọ́lá ìyàn ọ̀dọ́ àfáà ojú yìí ti ń kun nábì ṣe ń sọ. Mọ̀lídìí yóò ṣe é lọ lẹ́yìn aago kan òru wọ́n pààrọ̀ tó wà lórí tébùlì. Kálukú wa bọ́ sí àdúrà ni. Zikiri ò wá ní dúró mọ́ torí wọ́n ti dọ́gbu ara wọn. Wa ma arsalnaka illa rahmatan lil alamin. Àtúmọ̀ tíráàpù wọn náà wọ́n sọ fún ẹnu mọ́tò. Wọ́n ní wòlíì àlàájì àgbà ló wù mí. Àmín. Tó wù èmi nu kí n máa rí ìyàn kan kí n máa ṣe wáyà sí kí n sì máa wòlíì kí ìdààmú lójú ọ̀nà ẹ̀sìn kó sọ mí di wòlíì. Ìmìlẹ̀ ń bá ká. Àkọ́kọ́ tó sọ fún ọmọ kéwù rẹ̀ ṣé mo lè sọ kejì. Wa ma arsalnaka illa rahmatan lil alamin. Wa amsik lisanak an khawd fi al-bati. Allah. Ó ní tó bá délé ẹnu rẹ̀ gbá mú. Má tẹ̀rì sínú ọ̀rọ̀ kọ̀rọ̀ sísọ ẹni bíi kíni bíi kẹ́yìn àfa máa kàmpé fáwọn olóṣèlú ìyá ni ó pa yín ẹni tó gbéléjú tí o bá ti wọlé mọ́ ọwọ́ mi nù. Al-khawd fi al-batin. Ó yà wá yà ń kọ́. Ó sì wá ní wáàsí yà. Káfọ́ wa dúró nígbà nígbà jímọ̀ ẹ̀ dìbò fún ẹ̀ dìbò. Ọ̀rọ̀ wa di pé ní Kwara State wa lónìí àáfàá ńláńlá kọ̀ọ̀kan ẹ̀sùn mi tẹ́ bìlọ́ọ̀gì sí. Àwọn àáfàá àti lágbájá náà
ayé lẹ́kọ́ ní fìlìbàtì ó wá gbé wá sí ìtàwọn náà wàá ṣe pátì rẹ̀ à lè gbọ́ ẹ tí àbẹ́ ẹ̀ tẹ́ àfa gbọ́dọ̀ cut across ọ lè bá yìí wí sòdodo rẹ máa lọ tó bá fún ọ lówó ọlọ́run fún ọ mọ́kà tí ẹran yín ní túwó lọ. kéèyàn wá torí ẹran léyà kí Kùránì wá parẹ́ mọ́ lára àwọn tó dìmọ́tò bá ti símọ̀ lọ símọ̀ gbọ́rọ̀ ẹ̀ débi tí ara Abẹ́òkúta tí ó rù ká wá ara Èkó yóò rù ká wá ara London ọmọdé aláàtì ara ọ̀nà Manchester. àfa àti bá ń jẹ lójú kan tí ń yọ ń tọ́tọ́ lọ́ọ́ bá ti ọ̀nà ojú kan wàhálà ni ó pa. ọ̀rọ̀ wa ni pé táwa fẹ́ sọ̀rọ̀ àwọn olóṣèlú àfa ní ń to àga lónìí. kan tó bẹ̀rẹ̀ world kíní tí a máa ṣe meeting wọ́n ni wọ́n ṣàdúrà bẹ̀rẹ̀ ìwọ síbi tó ti lo kéwù ọba ìjírè lẹ́yìn mọ́tò òun ní pàákù. وما أرسلناك إلا رحمة للعالمين. tó ìjọba àwọn olóṣèlú ni mo ti ń gbéra ilé pé tàbá destruct and construct. prof mo yé ìbò yín lò ṣé prof ń bọ mo yé ìbò yín lò tàbá destruct káwọ́ nǹkan and construct. àní lè kọ́ nǹkan àwọn olóṣèlú nù bá a bá ba tẹnìkan jẹ́ tẹnìkan ò lè dáa tẹ́lẹ̀ gbogbo tí tó ń yọ̀ lọ́wọ́ ní ìsìn àti ò bá tiẹ̀ jẹ́ tuntun múra tó bá yá tó bá dásìkò tó bá tiẹ̀ jẹ́ ọ̀rẹ́ òní tó dọ̀tà lọ́la wọ́n tún wó tàn ká lulẹ̀ àánú tó máa yọ̀ lọ́dún mẹ́rin wọ́n máa yọ̀ tọ̀ mí ẹ̀yà fún ẹ̀yà wa ní ẹ̀dá وما أرسلناك إلا رحمة ẹ wo iye òṣèlú tó bá lọ jẹ́ àgbà láyé èwo ní rí wí sí ẹ lọ́rùn tí a bá ń jà bàbá ní ẹkún ọwá ẹsìn bá dà lóyún nítorí Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run ẹwà yín ìbọn mọ́ra yín wọ́n pè é lọ àṣàrò lọ bá wí ni ká ló kù tó lè pè èèyàn lónìí wọ́n ti ká ọmọ bí wọ́n ti àgọ́. àwa ńlẹ̀ yìí ńgbà tá a tún lọ tán tá a kéwú tán tí nǹkan tó lọ bá ní ẹkún wá sí ìrọ̀lẹ́ bàbá sun ẹkú ojú wọn sì wú lọ́dún tí ń tà mọ́ lójú korojú ńlẹ̀ bàbá ní torí pé yìí fẹ́ jẹun ẹ̀sìn ń báyé wá jẹ́ wọ́n bá wí jọ náà ta ni ó bá yẹn wí lónìí. àṣé kínkín ni a ṣe ń dọ́nà àṣé ẹ̀rẹ̀gbẹ́ tẹ́ ń bọ̀. ẹjọ́ ìlẹ̀ ni wọ́n sọ̀rọ̀ àṣìbọ̀lọ̀ lọ́gbọ̀n sọ. وما أرسلناك إلا رحمة للعالمين. ẹ̀yin lẹ́dá yìí lẹ̀ olùwà amsik lisani anil mira'i wal jidal. olùwà àfa àtọ̀bẹ́kùnrin rẹ̀ ó pé bọ́bá yẹn ṣe bá ń fà. gbogbo ká máa jà lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀ lè kí n dá sí láyé mi. gbogbo tó bá ń wọ̀ ni ọmọ sọ. níjọ́ tí o ti sí Facebook tí o ti WhatsApp àwọn alájí àgbà jíṣẹ́ ó sì kárí ayé. ṣé o Adam ṣe tiẹ̀ ó ṣe kí ni jàmá kárí ayé. ní wàá ṣe àtọ̀rọ̀ òfin gbogbo bá dé. gbogbo táwọn wíwọ̀n yìí wọ́n jẹ́ ayégun àsáyédùn nígbà tí ẹ jẹ́ ti ayédèrú ti dé. ẹlòmíì ó kájọ kó yóò máa fọwọ́ obìnrin níta ẹ̀ẹ́dẹ́rẹ́ obìnrin yóò sì máa lóun sọ̀rọ̀ nígbà oṣù kó dúró nìkan náà máa ṣe ẹ̀ kúrú lẹ́nu tí ó fà níta ẹ̀rọ pé tíra ní í sí ni yíta sí ní ń fọ́n dà yìí yóò sì pọ́sítẹ̀ sórí atẹ́gádá ọ̀rọ̀ ló sọ èyí tó gbé ẹ̀fẹ̀ kọ́. sọ̀rọ̀ ẹ̀rù. وما
yí ọ ní ọ sọ tí o bá ti yí ẹ lómi òfin lẹ̀. kí ni màá bọ̀ ọ̀pá kọ́ kí lọ sọ kẹ́mi náà kéré náà sọ mo bá lọ́jọ́ tó ti ráwọ̀ ìlú ìbájọ́ tiẹ̀ tèmi tó lọ sọ. lọ́jọ́ kọ́ ni kí n kọ̀ndẹ́mù ẹni kọ́ra yóò sì wọ́n sì kọ̀ndẹ́mù mi ìlú lọ́dọ̀. n kò sí pé tí mo ké yé mi ọ́ ti sọ nǹkan fún mi tí wàá yí ọpọlọ rẹ̀ wá. lẹ́ẹ̀kan náà tí sì máa ṣe tó bá ní máa ṣe ó sì yé èmi náà. níbi ìṣòro bọ́ tuntun kẹ̀ yí kó bá. ṣebí nǹkan gbé lọ́wọ́ ló yí ọ ẹni bẹ́ẹ̀ ni bí tiẹ̀ mo débi ní òbí tèmi. èmi báyẹn jiyàn ọba àdéhùn tó ń gbé lọ́dọ̀ àbí tèmi náà ó sì ṣe kéde ọyẹ mi. a sì lọ wo tíra àti ẹ̀rọ ìlú ọmọ rẹ̀ tèmi náà ló fi náà mà náà. ẹ bá kọ́ akérò bákan náà nínú bákan náà. a sì lè gbọ́ yé ìwà pé dúró àwọn lọ. ẹ kámi ló. àbá kan ó sọ ọ̀rọ̀ sí ájó ni èyí tẹ́ ọ gbọ́. ó wá ní gbogbo ẹgbẹ́ tí wọ́n ara ẹ̀mẹ́ nígbà kejì bá tíbi máa ń pọ̀ padà. ọ̀rọ̀ tó yẹ sọ tí ń gbà ló jẹ́ máa gbà láti wà ní sáfù. وما أرسلناك إلا رحمة للعالمين. ẹni bá yóò bá ẹni bí òní sọ̀fọ̀. ọmọdé ìwọ máa mi ó wá ní àti ìjòyè ìjọ kẹ̀kẹ́kẹ́kẹ́ gbogbo omi tí bá ń ṣiṣẹ́ tí bá lọ rìn wọ́n wọ̀ náà. ó ti sọ̀rọ̀ yìí tí wọ́n ti sàn láàyè wa olùbá ìtí ìyàwó mi ń ṣiṣẹ́ ìyàwó rẹ̀ ń ṣiṣẹ́. ó wá sí àwọn ọdún méjì ní bàbá. láti wọ́n ti lọ kéésì wa kì í sọ̀rọ̀ ní báyìí ó lọ sọ̀rọ̀ sí gbòde. wọn náà yé ìyàtọ̀ owó lọ́wọ́ ìwọ nìyá rẹ̀ tí wọn ò bá ṣiṣẹ́ fún wọn ti lówó sàánú rẹ̀ tí a bá gbọ́ tí ọ̀rọ̀ olùdókòwò tó. bọ́lá ṣe fún bọ́lá rẹ̀ fara lọ rẹ̀ láti rẹ̀ ó lè bá kejì. wọ́n ní bí ó ṣe yí ọ̀tún. ẹ sọ fún mi kò sí èsì kálá rẹ̀ náwó obìnrin níbi kí ó tà gbé kalẹ̀ nítorí kiri. pàtí sinapu ní owó obìnrin náà fi fìdánsì. àdíjà gàgàn owó rẹ̀ náà ná ànábì kọ́kọ́ rí ná. tá a bá yọ owó àdíjà kò níbi ìsìlámù yóò wọlú rẹ̀ ni. وما أرسلناك إلا رحمة للعالمين. bàbá yìí ní bá sọ̀rọ̀ wọ́n ní wọ́n á sì lè sáré àlìláà. wọ́n tó bá lọ jà bá wọ́n ti pè é pọ̀ láyé rẹ̀. túbà tí lórí ló sì bẹ̀rẹ̀. wọ́n lè jẹ̀nu ní gbọ́ 2:30 tẹ́lẹ̀ mi yẹn ju ayé rẹ lọ́wọ́. ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí nǹkan bẹ̀rẹ̀ àdúgbò wa gbogbo ni wọ́n wọ̀ náà. kí ni wọ́n á ṣe? ìran àfáàyè ṣe bẹ́ẹ̀. wọ́n ní ká pèpè ìpele hikma wal maw'izatil hasana. káfíńlá ká ìpèpè ló dáa. ká tu àwọn èèyàn. bákan bẹ́ẹ̀ lè jẹ́ wọ́n pápá fi ṣe tí ẹ̀ tù àjò. tó náà ti jẹ́ nǹkan náà ayé. أحب مكارم الأخلاق جهدي وأكره أن أعيب وأن أعابا وأصفح عن سباب الناس حلما وشر الناس من يهوى السبابا. ẹjọ́ burúkú láyé lẹ́tí máa ń rí pẹ́sì fún pé jájọ búra wa. ẹlòmíì ti ń bú yẹn ẹ̀mọ́ tó rí mi ò lè má sọ̀rọ̀ ibà because ipò jẹ́ ń rí nǹkan kan ìrírí ayé tó pọ̀ tó ju ọjọ́ orí mi lọ gbà mí. ìkan wà nílé wa mẹ́yìn báyìí tó wá ju gbé báyìí kì í ní 4:30 èmi náà ti sí window. wọ́n mú wo tọkọ mọ́tò já aṣọ bí ọ̀gá
bàtà wò sí kí ó lọ́dọ̀ alákìsà. Àlejò ẹgbà aṣọ fáì bàtà tó bá mú fìlà gidi. Gíní tí o máa bì jí Ọlọ́run o. Ẹ dẹ́kun sáwá lẹ́jọ́ bàbá wa kẹ́tọ́ máa bú abí. Ìwọ lọ́wọ́ bí tó ti kéwù tiẹ̀ níbi tẹ́tí wọ bàtà táyà mọ́tò. Uhibbu makarimal akhlaqi juhudi. Àlejò bó sì máa wù yẹn. Ọlọ́run ò kàlá. Tí ìbá ṣe pé kú lágbára ni àbá kòbó níta lọ́ọ́ bá. Ọ̀nà tá a fi ní kòbó ni pé bí ìbá ṣe pé ikú lágbára ṣe bá pọ̀ kálukú ọdún kọ̀ọ̀kan jọ ni. Ẹtí ò lò nẹ́ẹ̀tì nù wa sáti bùyàn lọ́dún kan ló wọ̀ jù. Àákàn lọ́dún kọ̀ọ̀kan lọ ikú gbà máa lọ. Wà á kíra wà ní. Ṣùgbọ́n tọ́lọ̀ fẹ́ gbà lọ́wọ́ kọ́. Àyíbá wà ní ọ̀hábà. Nígbà tí ẹ̀rù ti bà mí, mò ń tíráfù mọ́ ọ̀dọ́nà mo wá yẹ̀rọ lájí àgbà. Wá yàrá tó wà nínú nàbà yẹn. Ibẹ̀ náà wà jọ náà. Wọ́n á lọ bá wọn. Wọ́n á ní bàbá ọdún jẹ́ yìí ní ogun fún wa. Wọ́n kà mí rí ni. Tí mo sọ̀ kalẹ̀ lọ́nà báyìí, wọ́n ń sá ká pé ṣé ẹ máa ti ń sọ omi mo lóde ètò kọ́dùbọ̀lá tómìnà lè kébà ẹ̀ tí ìyá bàbá mi mo dàgbà mo dùnkú mo di jọkújọkú kápẹ́lá náà ní ta ilé fi rè báyìí wọ́n pé mọ̀ nà ní tá àdájọ́ Allahu Akbar. àmọ́ lọ́wọ́ ò gbálẹ̀ yìí àwọn aláàfà àti oṣù rẹ̀ jáde náà àṣà mi tẹ́ ẹ dárò tó ìbù ní ìlú tí wọ́n ti sí wíńdò torí mo láìkì kó máa sọ ti sọ wọ́n á dìkó níbi etí ìkíní wọ́n ti sí wíńdò kì í bẹ̀rẹ̀ rẹ̀ náà àmọ́tẹ́ fi kíní ṣe wọ́n ní ẹ̀yin ọmọ ẹ wá àṣẹjọ wọ́n làwọn ọmọ tá a ṣe ilé yá ṣe ń bọ̀ ní ilé ẹ̀rọ fún lápò kan tó sọ̀rọ̀ ń jọ ìjọ fún ní bíi 20 nínú tọ́lá jí àgbà fún mi wá sí wíńdò bí tí mo ṣe ìwọ ẹ̀ máa má gbọ́ náà jẹ́ mi rí ogun. Uhibbu makarimal akhlaqi juhudi. Ẹlòmíì tó rò pé ń kú ó fẹ́ rí bọ́ ṣe rí ni tó bá tó wá dá náà ìwọ rí bọ́ ṣe rí. Jẹ̀mọ́ ẹ̀ ní náà àwọn tí máa bú yẹn táyé ń dá lóhùn á ní mìíràn ìwà ìjìdá sí mo lè sọ tán rẹ̀ tí máa ti sọ ẹ̀yọ̀ dàbí. Bàbá ẹnìkan ló fẹ́ lọ kán ọ̀sán ẹ̀yin lẹ́ni mí kò sí wàhálà níta ìbá sọ ọ̀rọ̀ yín làṣẹ. Bàbá ní sàlẹ̀ ẹ̀kọ́ tó ó dáa kó mo dé Fẹ́ lọ ká wọn sùn. ṣé mo lè sọ̀rọ̀ ẹ́ ló bá kó apẹ̀rẹ̀ lọ ẹ̀ tẹ̀lé mi ìyá wa àgbà àrùn lò ló bá débi igi ọ̀sán ló bá kan ìnàkí lórí igi àgbà ìnàkí tó ní àpáta láyà ìnàkí wá ń sẹ wá sí pé sọ́jọ́ kù rẹ pé bó ní à ṣe kan ọ̀sán lónìí bá ti wí tá ara bàrẹ̀ ni tí bá ti pé ẹjẹ ló kọ́ fi pè rọ́ tán táwọn ti pè tá kọ́ tó di pé kí wọ́n tán ara bàrẹ̀ torí àtọ́rọ̀ yìí gbogbo òun ayé ni ẹ pé wọn ò dìde wọ́n àṣẹ yìí ní ẹgbàá yìí àṣẹrí kan. Àní kí ni ẹ̀ka ló súnmọ́ bí? Wọ́n lè ti gbàdúrà lọ́sẹ̀.
kí n gba donation ẹ̀sùn ẹ̀sọ́ mi láti kẹ́kẹ́ dákẹ́ ó pè mí ní láti pè mí tán. Ẹjọ́ sáré sọ yín o torí Ọlọ́run bá ti ba nílẹ̀ kẹyọ ọ̀dà mi jẹ́mọ́ ìlú kí ni wàá ṣẹlẹ̀ bí mí jẹ ẹ ti rí ìyàwó arówó lò mọ́ photographer ṣe ti rí ìyà ọgbọ́n omi ìyẹn wá dé tí olùmọ̀ tàbí ju ẹranko lọ ọkùnrin wa lọ sa òkò jọ ẹ̀gbọ́n tí mo sọ kí mo ló ṣe sa òkò ó wá lẹ òkúta mọ́ ìnàkí gbáà ṣẹ̀gbọ́n náà kí olóko lọ́wọ́ inú bí ó kankan ọ̀sán ni ló bá lẹ̀ mọ́ padà ó mú ẹyin òbí lélẹ̀ ó tún fún ní òkò mi ó tún rí ọ̀sán ó tún lẹ̀ mọ́ ó tún fi lélẹ̀ ó tún gbà ní òkò mi ó kàn bínú ká bí ọ̀sán bíi mẹ́wàá ni ó dà sí ó tún fi lélẹ̀ nígbà tí apẹ̀rẹ̀ mẹ́ta kú oníléyà ọ̀sán náà mo fẹ́ kán tẹ́lẹ̀ àmọ́ tí ìbálẹ̀ kúta mọ́ ọ̀pọ̀ nílé ọ̀sán mọ́ mi ẹ̀yin àbá tẹ́ ẹ máa fèsì èèyàn náà ràn tó bá sọ̀rọ̀ tí ò dáa tẹ́yìn bá ti fèsì àlúùlù yín lẹ̀ fi ń ṣòfò ó fi òkúta gba ọ̀sán lára yín nù ó sì kí ni jàmá kápẹ́ ní góòlù lèyàn lẹ̀ mọ́ ọ̀lẹ́lẹ̀ góòlù kò síbẹ̀ kọ́ ìyẹn wá lé òkúta ìwọ wá lé ọ̀sán ọ̀lẹ́ góòlù ọ̀lẹ́ dáàmà ní ọ̀sán ọdún lórí búbí tí ẹni wọ́n tó fẹ́ kọ́ sí náà ní kí tí ó bàjẹ́ wọ́n lè gbá yín mú àìlè kùsù mà ẹ méjì wà ní pọ̀ fún yín wọ́n táyé fẹ́ kọ́ lára wa pọ̀ jìjà lọ tẹ́ ẹ bá ti ń jà àwọn àyà tí ó fèsì ní ọmọ wáká àdìsí tó le ẹsẹ̀ orin burúkú ní ọ̀dọ́ máa kọjọ ayé wa ní rí ẹ̀kọ́ kún lára rẹ̀ mọ́ ìdí èyí yà fún àwọn ẹsẹ̀ pọ̀ tá a ṣe ọ̀fin àǹfọ̀sìnkù ọ̀fọ̀lá tó ṣerú àwọn àfáà àti afẹ́ràn wàhálà ẹ̀wùrú àtúbọ̀tán wọn bó ṣe rí àwọn tí a lu ayé jẹ́jẹ́ ẹ̀wà àtúbọ̀tán wọn bó ṣe rí àti akọ́yàn kéwù ẹ̀wà àtúbọ̀tán wọn bó ṣe rí àti akọ́yàn lórí ibú ẹ̀wà àtúbọ̀tán wọn bó ṣe rí tó bá wọ́n yàsọ́tún ìmọ̀síta kẹ́nẹ́kẹ́nẹ́kan fọ́ọ̀rẹ́ tẹ̀wálọ̀ àwọn ẹ̀kọ́ máa dẹ̀ ọ̀nà tí pẹ̀lú ọgọ́lọ́. kò ní hibba lirrahmani àwòkún magídàwó kò ní lè bára ìmọ̀ ṣíta àwòkún nàqídàwó fàríríwánù ríríwánù àmàlìkò màlìkò. فردوان رضوان ومالك مالك stress wà lára mi ni lójú ìjòkó